darapọ̀ mọ́ ojú òpó YouTube wa nípa títẹ bọ́tíìnì yìí. Díẹ̀kọ́lá àti Dérayọ̀ jẹ́ akẹ́kọ̀ọ́ oníwèé karùn-ún. Lẹ́yìn ìgbà tí wọ́n kọrin àkọrelé ní ilé ẹ̀kọ́, àwọn méjèèjì gba ọ̀nà ilé lọ. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní tàkúrọ̀sọ nípa ohun tí olùkọ́ ọwọ́ kọ́ wọn bí wọ́n ṣe ń lọ sílé. Ìṣàkóso máa pọ̀ lẹ́nu àwọn onímọ̀ sáyẹ́ǹsì yìí gan o. Kí ni o tún rí o? Ṣé ìṣàkóso gbáà kọ́ ni wípé roboto ni ayé rí? Ó lè jẹ́ ìṣàkóso lérèfé, ṣùgbọ́n pẹ̀lú àlàyé tó múnádóko, a ó rí i pé òótọ́ tó jìnnà sí irọ́ ni wọ́n ń sọ o. Ìwọ náà ti ń bá ọ̀bọ àwọn onímọ̀ sáyẹ́ǹsì jáwúra. Ṣé ilé ayé tí a wà yìí náà kọ́ ni? Ṣé bí orí ilẹ̀ tí à ń tẹ̀ yìí náà ló tẹ́ lọ títí dé òkè ọya, lọ sí ilẹ̀ Gẹ̀ẹ́sì, dé ilẹ̀ àwọn Lárúbáwá, àbí ilẹ̀ yìí fò sókè nígbà tó dé lóyìnbó ni? Ó ṣòro láti gbàgbọ́ pé roboto láyé rí lóòótọ́. Gẹ́gẹ́ bí àlàyé tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì kan ṣe, wọ́n ní a kò lè rí àrídájú ayé tí ó rí roboto bí a bá wà lórí ilẹ̀. Ṣùgbọ́n bí a bá gun orí òkè náà lọ tí a sì wo ilé ayé, a ó rí pé roboto ni ayé rí kì í ṣe pẹrẹsẹ. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì àgbáyé gbọ́rùn tí wọ́n máa ń rin ìrìn àjò láti ilé ayé lọ sínú afẹ́fẹ́ ya àwòrán ayé tí ó rí roboto wá fún wa nígbà tí wọ́n jáde nínú rẹ̀. Èyí ni ó jẹ́ kí gbogbo ayé gbà pé roboto láyé rí kì í ṣe pẹrẹsẹ. Bí ó tilẹ̀ jẹ́ wípé o ti rí àwíjàre tìrẹ, síbẹ̀ èmi kò gbà pé roboto ni ayé rí. Ìdí ni pé n kò lérò pé Yorùbá ní ìgbàgbọ́ nínú rẹ̀. Bí wọ́n ti ń lọ ni wọ́n pàdé bàbá àgbẹ̀ kan lóko rẹ̀ níbi tó jókòó sí. Àwọn méjèèjì kí bàbá yìí, wọ́n sì béèrè ohun tí wọ́n ń ṣe àríyànjiyàn lé lórí láti mọ̀ bóyá Yorùbá gbàgbọ́ pé roboto láyé rí àbí pẹrẹsẹ. Ẹ káàsán o, bàbá. Ẹ mọ̀ káàsán o, ẹ̀yin ọmọ mi. Bàbá, ẹ jọ̀wọ́ ọ̀rọ̀ kan ló rú wa lójú tí à ń ṣe àríyànjiyàn lé lórí. A sì fẹ́ kí ẹ bá wa tan ìmọ́lẹ̀ sí i. Ẹ máa bá ọ̀rọ̀ yìí bọ̀, mò ń gbọ́. Olùkọ́ wa ni wọ́n kọ́ wa pé roboto ni ayé rí, àti pé ayé yìí máa ń yí bí bọ́ọ̀lù. Èyí ni ìgbàgbọ́ àwọn onímọ̀ sáyẹ́ǹsì. Èmi kò sì fara mọ́ ọ nítorí ó lòdì sí ìgbàgbọ́ Yorùbá. Ẹ káre ẹ̀yin ọmọ mi. Òótọ́ ni olùkọ́ yín sọ, kò purọ́. Bí ó tilẹ̀ jẹ́ pé ó ṣòro láti mọ̀ bóyá pẹrẹsẹ ni ayé rí tàbí roboto. Síbẹ̀, Yorùbá kò ṣàì gbàgbọ́ pé roboto ni ayé àti pé ó máa ń yí ni bíi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ìdí rèé tí wọ́n fi máa ń sọ pé òbìrí láyé. Ìgbàgbọ́ Yorùbá yìí ni ó hàn nínú òwe kan tó wí pé ayé ń yí lọ à ń tọ̀ ọ́. Ayé ń yí lọ à ń tọ̀ ọ́. Wọ́n dúpẹ́ lọ́wọ́ bàbá àgbẹ̀, wọ́n sì bá bàbá yìí kó ọkọ́ àti àdá wọn lọ sí ilé. Ẹ lè darapọ̀ mọ́ ojú òpó YouTube wa nípa títẹ bọ́tíìnì yìí.